Báwo ni a sì lè pe 181,258 gẹ́gẹ́ bí òǹkà Yorùbá? Eléyìí náà ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní òní lórí ìkànnì wa Òǹkà Yorùbá. Ó yá o, ẹ jẹ́ ká lọ. Gẹ́gẹ́ bí òǹkà Yorùbá, tí a bá fẹ́ pe 181,258, a ó sọ wípé ọ̀kẹ́ mẹ́sàn-án lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbèje ó dín méjìlélógójì. Ẹ gbọ́ mi dáadáa. 181,258. Tá a bá fẹ́ pè é gẹ́gẹ́ bí òǹkà Yorùbá, a sọ wípé ọ̀kẹ́ mẹ́sàn-án lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbèje ó dín méjìlélógójì. Bẹ́ẹ̀ ni, báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ni wípé ọ̀kẹ́ mẹ́sàn-án ó ní 180,000, ó ní ọ̀kẹ́ mẹ́sàn-án, ìyẹn 20,000 times 9 ló máa fún wa ní 180,000. A sì ń wá 181,258. Inú tí mo wá pè fún yín tí mo ní ọ̀kẹ́ mẹ́sàn-án lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbèje ó dín méjìlélógójì. Ẹ̀ẹ́dẹ́gbèje ni 1,300, ó ní ẹ̀ẹ́dẹ́gbèje. Ìyẹn ni wípé 1,004 minus 100 ó ní ẹ̀ẹ́dẹ́gbèje. 1,004 ó ní ẹgbèje. 1,004 lẹ́gbèje, ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́gbèje là ń wá, 13 là ń wá, so wá wá pé 13 ní ẹ̀ẹ́dẹ́gbèje, which is 1,004 minus 100. Sóyè wa, ìyẹn ni ẹ̀ẹ́dẹ́gbèje. Méjì lé ní ogójì orí ẹ̀ ó ní 42. A wá ro 180,000, a rò pọ̀ mọ́ 1,300. Ìyẹn ni pé a ro ọ̀kẹ́ mẹ́sàn-án, a rò papọ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́gbèje tí í ṣe 1,300. Ó máa fún wa ní 181,300. A wá yọ méjìlélógójì kúrò nínú ọ̀kẹ́ mẹ́sàn-án lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbèje. Ìyẹn ni pé a yọ 42 kúrò nínú 181,300. Ó wá máa fún wa ní 181,258, tó jẹ́ pé òun gan ni fígọ̀ tí a fẹ́ pè. Bó la ṣe wá fẹ́ pè 181,258 ní òǹkà Yorùbá? A sọ wípé ọ̀kẹ́ mẹ́sàn-án lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbèje ó dín méjìlélógójì gẹ́gẹ́ bí àtúpalẹ̀ òǹkà Yorùbá. 181,258 ó nìyẹn. Báwo ni ó ṣe rí lọ́dọ̀ tiyín? Kí ni èrò tiyín? Ṣé ẹ̀yin ní àbá míì àbí èrò míì tí ẹ fẹ́ fi ṣọwọ́ sí wa? Ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní yàrá ìkẹ́kọ̀ọ́ yìí. Thank you. God bless you.